jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Ayérayé nínú àwọn ọ̀run, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tí ó pọ̀ nípa àti agbára, a gbé ọ̀gá o ọba tiwa, gba ọpẹ́ wa. Onímọ̀jẹ̀mú Ọlọ́run ìpè, à ń lọ nínú ọ̀rọ̀ rẹ, darapọ̀ mọ́ wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa yè, jẹ́ kí ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa gbọ́n, jẹ́ kí ọ̀rọ̀ rẹ jẹ́ kó mú wa délé ológo. Kọ́ wa ní ọ̀rọ̀ rẹ kí a lè máa yìn ọ́, kí gbogbo ògo jẹ́ tirẹ̀, ní orúkọ ńlá Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri àgbálá ayé, ẹ káàbọ̀ sí abala ìhìnrere náà lórí ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. Ọpẹ́ ni fún Ọlọ́run tí ó tún ka èmi pẹ̀lú yín yẹ láti wà lápá bí. Ní ọ̀sẹ̀ tí ó kọjá náà ni a sọ̀rọ̀ lórí tí a pè ní ìlérí àlàáfíà àti ìmúṣẹ rẹ̀ apá kẹta. Lónìí à ń tẹ̀síwájú nínú ìhìnrere náà níbi tí a tún máa bára wa sọ̀rọ̀ lórí àkòrí mìíràn tí ẹ̀mí Ọlọ́run yóò tún gbà wá láàyè láti ṣiṣẹ́ lé lórí lónìí. Wọ́n kọjá lọ sínú ìwé ìhìnrere Jòhánù orí 14. Wọ́n ó ka àwọn ẹsẹ̀ bíi mélòó kan níbẹ̀. Wọ́n ó sì mú àkòrí ọ̀rọ̀ tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí jáde fún wa lónìí láì fi àkókò wa ṣòfò. Ìwé ìhìnrere Jòhánù orí 14 ẹsẹ̀ 1 sí ìsàlẹ̀. Ó wí pé, ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà, ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín, nítorí èmi lọ pèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá, èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi fúnra mi, pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Ẹsẹ̀ 4, ó ní ẹ̀yin sì mọ ibi tí èmi ń gbé lọ, ẹ sì mọ ọ̀nà náà. Ẹsẹ̀ 5, Tọ́mọ́sì wí fún pé, Olúwa, a kò mọ ibi tí ìwọ ń gbé lọ, àwa ti ṣe mọ ọ̀nà náà. Ẹsẹ̀ 6, Jésù wí fún pé, èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè, kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Hallelujah. Ẹ jẹ́ n ka ẹsẹ̀ 7 sí kí a mẹ́nu dúró. Ìwé ìhìnrere Jòhánù orí 14 ẹsẹ̀ 7. Ó ní ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí, ẹ̀yin ìbá ti mọ Bàbá mi pẹ̀lú. Láti ìsinsìnyí lọ ẹ̀yin mọ̀, ẹ sì ti rí i. Àkòrí ọ̀rọ̀ tí a jọ máa gbé yẹ̀wò lónìí, òun náà ni ó wà ní ẹsẹ̀ 6. Ó ṣeé ṣe kí ó fẹ́ẹ̀ tún gbà wá tó bí ọ̀sẹ̀ mẹ́ta tí a fi ṣiṣẹ́ lórí àkòrí yìí bákan náà. A máa mú un ní ṣísẹ̀ntẹ̀lé torí ọ̀rọ̀ mẹ́ta gbòógì ló wà ní ẹsẹ̀ 6 ọ̀hún. Àmọ́ lónìí a lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ lórí àkọ́kọ́ nínú rẹ̀. Níbi ní ẹsẹ̀ 6 àwọn ẹjẹ́ ń kà á lẹ́ẹ̀kan sí sétí ìgbọ́ wa. Jésù wí fún pé, èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè, kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Eléyìí náà ni a ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí. Àkòrí tí a mú jáde wá níbẹ̀ náà ni a pè ní Jésù ni ọ̀nà. Ohun tí a jọ máa ṣàgbéyẹ̀wò rẹ̀ lónìí nù. Àkòrí gbòòrò sọ wípé Jésù ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Àmọ́ ráìdà rẹ̀, àkòrí lábẹ́ rẹ̀, ẹ̀rí kíkà ni a ti kọ́kọ́ fún wa. Jésù ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Jesus, the way, the truth, and the life. But today we shall be taking a look at what we call Jésù ni ọ̀nà. Ọ̀nà la fẹ́ ṣiṣẹ́ lé lórí lónìí. Àyànfẹ́, fún ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀rún ọdún ni ayé ti ń wá ọ̀nà láti rí Ọlọ́run. Ẹ rí wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọgbà Édẹ́nì, òun náà ni ó jẹ́ kí ènìyàn kí wọ́n sọ àǹfààní tí wọ́n ní láti mọ rí ẹlẹ́dàá wọn, níbẹ̀ ni wọ́n ti sọnù. Ádámù òun Éfà, àwọn náà ni bàbá àti ìyá wa àkọ́kọ́, àwọn tí Ọlọ́run fi sínú ọgbà Édẹ́nì, tí Ọlọ́run ṣe wọ́n dáradára. Bí ẹ bá wo ìwé Genesis orí 1 ẹsẹ̀ 21, níbẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run ti sọ wípé sáà wo gbogbo ohun tí Ọlọ́run dá dáradára ni. Nígbà tí Ọlọ́run ṣẹ̀dá ohun gbogbo tán, ẹ rí i pé ohun gbogbo ni Ọlọ́run ṣẹ̀dá pẹ̀lú ògo, tí gbogbo wọn sì ní ògo. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ṣẹ̀dá ènìyàn, àtèèyàn àtẹranko náà ni Ọlọ́run ṣẹ̀dá. Ọlọ́run sì fi ènìyàn sínú ọgbà Édẹ́nì láti máa jẹ, láti máa mu, láti máa bójútó ọgbà, láti máa wà pẹ̀lú Ọlọ́run, láti máa ṣe Ọlọ́run ẹlẹ́dàá wọn.
àmọ́ ìṣubú ènìyàn náà ni kò jẹ́ kí ènìyàn ní àǹfààní láti rí ẹlẹ́dàá mọ́. Ní àtìgbà náà ni gbogbo ayé ti ń pòǹgbẹ láti rí Ọlọ́run. Ìran kọ̀ọ̀kan náà ni wọ́n gbìyànjú láti ṣe àfẹ́rí Ọlọ́run. Títí di òní olónìí kò sẹ́ni tí kò ń wá Ọlọ́run. Gbogbo ènìyàn ni wọ́n ń wá, àmọ́ ojú mọ́kọlù gànà yìí ò lè rí ẹlẹ́dàá mọ́. Ojú mọ́kọlù gànà tí a jọ ń lò yìí kò lè rí Ọlọ́run, torí wípé àǹfààní àtórí ọ̀fẹ́ láti rí Ọlọ́run ni ènìyàn ti sọnù nínú ọgbà Édẹ́nì látìgbà tí a ti fi ìbínú lé ènìyàn jáde kúrò ní ibi ògo ni níbi tí wọ́n ti ń rí Ọlọ́run. Àtìgbà náà ni ẹ̀dá ti ń ṣe àfẹ́rí láti tún rí ẹlẹ́dàá rẹ̀, láti tún rí Ọlọ́run ẹni tí ó ṣẹ̀dá ohun gbogbo. Gbogbo ògbà, gbogbo ọjọ́ ni àwọn ènìyàn ń wá, àwọn ènìyàn ń pòǹgbẹ́ fún, wọ́n fẹ́ rí Ọlọ́run. Àwọn ènìyàn fẹ́ padà sọ́dọ̀ baba, àwọn ènìyàn tilẹ̀ fẹ́ mọ ẹlẹ́dàá wọn. Torí náà ọ̀pọ̀lọpọ̀ náà ni ó ya èrè tí wọ́n ya èrè fún ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbẹ́gi lére, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wá òòṣà kan tàbí ohun kankan nípasẹ̀ pé àwọn sáà fẹ́ sin Ọlọ́run. Wọn ò mọ̀nà àgbà sìn. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n wá ọ̀nà láti sin Ọlọ́run. Àmọ́ lónìí à ń bá wa sọ̀rọ̀ wípé Jésù òun náà ni ọ̀nà. Àyànfẹ́, bóyá ẹ̀yin ti ń pòǹgbẹ pé ẹ̀yin náà fẹ́ sin Ọlọ́run, torí náà ẹ ti dá gbogbo ọgbọ́n tẹ́ mọ̀, ẹ ti gbìyànjú gbogbo ọ̀nà. Àwọn kan tiẹ̀ mọ́ gbà ládùúà pé kí Ọlọ́run ó tiẹ̀ fi ọ̀nà hàn àwa, gẹ́gẹ́ bí Tọ́mọ́sì náà ti ṣe níbí ní ẹsẹ̀ 5. Tọ́mọ́sì ó dá Jésù lóhùn nígbà tí Jésù sọ̀rọ̀ ní ẹsẹ̀ 4 wípé ẹ̀yin sì mọ ibi tí èmi ń gbé lọ, ẹ sì mọ ọ̀nà náà. Mọ́mì, dádì, ǹjẹ́ ẹ̀yin ti mọ ọ̀nà náà? Torí wípé ẹ̀ ń wá ọ̀nà láti sin Ọlọ́run. Ǹjẹ́ ẹ ti wá rí ọ̀nà láti sin Ọlọ́run bí? Ẹ̀yin ń wá ọ̀nà láti mọ ẹlẹ́dàá. Ǹjẹ́ ẹ ti rí ọ̀nà náà bí? Torí pé gbogbo ènìyàn ni wọ́n ń wá Ọlọ́run. Ǹjẹ́ ẹ̀yin ń wá Ọlọ́run bí? Bí ẹ bá wà lára àwọn ènìyàn tí wọ́n ń wá Ọlọ́run, tí ẹ bá ń wá Ọlọ́run lójúlówó, ǹjẹ́ ẹ ti rí Ọlọ́run? Ǹjẹ́ ẹ ti mọ ọ̀nà tí ẹ gbà rí? Bí a ṣe lè rí Ọlọ́run náà ni àkòrí tí à ń ṣiṣẹ́ lé lórí, tí ó wí pé Jésù ni ọ̀nà náà. Màmá, bàbá, bóyá ẹ̀yin ti gbọ́ rí, bóyá ẹsẹ̀ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́, bóyá wọ́n ti wàásù ẹ̀ létí yín rí, bóyá ẹ gbàgbọ́ nígbà náà tàbí ẹ gbàgbọ́, bóyá ẹ ṣì ń yiri ẹ̀ wò, bóyá ẹ̀yin ṣì ń wò wípé báwo ló ṣe lè rí bẹ́ẹ̀. A ní ìtúràn yín létí lónìí pé Jésù ni ọ̀nà náà. Jésù wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ wò, bóyá ẹ̀yin gbogbo ìlépa yín, ẹ ti gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé ayé yìí, ẹ ti ka oríṣiríṣi ìwé, ẹ ti gbọ́ oríṣiríṣi ìwàásù. Àwọn ènìyàn ti bá yín sọ lọ́tún, wọ́n ti bá yín sọ lósì. Ẹ̀yin gan nínú èrò ara yín, nínú ọgbọ́n yín, ẹ ti jókòó, ẹ ti wo gbogbo, ẹ ti wo sàkún. Ẹ wá ń wò pé ta ni Ọlọ́run? Ọ̀pọ̀lọpọ̀ ni ó tiẹ̀ ti sọ wípé kò tiẹ̀ sí Ọlọ́run, nítorí nígbà tó rò ó títí tó wọlé ayé ọ̀hún títí tí ò rí bí rò ó sí, wọ́n wá conclude wọ́n ní kò sí Ọlọ́run. Bóyá ẹ̀yin kan tilẹ̀ gbà pé Ọlọ́run wà, ṣùgbọ́n ẹ mọ̀nà àgbà rí, ẹ mọ̀nà àgbà mọ̀, ẹ ò mọ ọ̀nà àgbà sìn. Pẹ̀sẹ̀ àti dá gbogbo ọgbọ́n. Ìròyìn ayọ̀ lélẹ́yìí fún yín wípé Jésù òun ni ọ̀nà. Jésù wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú o. Ó ní ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Ó wá ní nínú ilé bàbá òun o. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ó ní ìbá má ṣe bẹ́ẹ̀ ni, òun ìbá ti sọ fún wa rárá. Tó bá jẹ́ wípé kò sí ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ní inú ilé bàbá rẹ̀, tó bá jẹ́ wípé there are not many mansions, tó bá jẹ́ wípé irọ́ ni, tó bá jẹ́ wípé kò sí àwọn ibùgbé tí a lè rí gbé ń bẹ̀, Jésù kì í bá ti sọ bẹ́ẹ̀, torí wípé Jésù kì í ṣonírọ́, Jésù kì í tanni, Jésù kì í parọ́ fún ènìyàn. Ẹ rí wípé lára àwọn àmúyẹ rẹ̀, lára àwọn nǹkan tí a máa ń gbádùn nínú Jésù ni àwọn ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ òtítọ́. Ẹ rí wípé ó sọ fún wa wípé nínú ayé àwa ó rí ìpọ́njú o, ṣùgbọ́n ká tújú ká, òun ti ṣẹ́gun ayé. Jésù sọ fún wa wípé tí a bá ti gba Jésù pé kò ní sí wàhálà, pé kò ní sí ìjì, pé kò ní sí ogun rárá o. Kò sọ wípé kò ní sí ìpọ́njú, kò sọ wípé kò ní sí rògbòdìyàn, ṣùgbọ́n ó ní ká tújú ká nínú gbogbo wọn ni. Ó ní òun ti ṣẹ́gun ayé fún wa. Ogun yóò dìde, ìdìtẹ̀ yóò dìde, inúnibíni yóò dìde, àmọ́ Jésù ni ó borí, torí pé Jésù ti ṣẹ́gun lórí igi àgbélébùú.
eléyìí náà ni ìdánilójú ìgbàgbọ́ wa, ó ní ìdánilójú ìgbàlà wa, ó ní olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, òun náà ló ti fi á lọ́kàn balẹ̀. Ìbá jẹ́ pé ẹlòmíì ni ìbá ti parọ́ fún wa wípé rárá o, ẹ bá ti gba Jésù gbogbo ẹ̀ yóò máa dùn, ọ̀nà náà yóò máa yọ́ tààrà, kò ní sí wàhálà kankan, kò tiẹ̀ ní sí ìpèníjà, kò ní rárá o. Jésù sọ bẹ́ẹ̀. Jésù sọ wípé wọ́n wà ṣùgbọ́n ẹ tújú ká, bó ti ṣẹ́gun ayé. Nínú ayé ẹ̀yin ó rí ìpọ́njú o, nínú ayé ẹ̀yin ó rí nǹkan tí ó fẹ́ sọ yín di apẹ̀yìndà, ẹ ó rí àwọn nǹkan kan tí ó tiẹ̀ fẹ́ jẹ́ kí ẹ máa rò wípé bí ẹ̀ẹ̀kan tí ẹ ní ṣègbàgbọ́ mọ́, ẹ rí àwọn nǹkan kan tí ó dojúkọ yín tí ó fẹ́ dàbí ẹni wípé ẹ̀ẹ̀kan tí ẹ sẹ́ Ọlọ́run, ẹ rí àwọn nǹkan kan tí ẹ dojúkọ tí ó fi dàbí ẹni wípé àbí Jésù gan kọ́ tí ẹ lọ́nà mọ́, ẹ rí àwọn nǹkan kan tí yóò fẹ́ gbomijé lójú yín, ẹ rí àwọn nǹkan kan tí ó bà yín nínú jẹ́. Ó ṣeé ṣe kí ọkọ pàdánù ìyàwó, ó ṣeé ṣe kí aya ó pàdánù ọkọ rẹ̀, ó ṣeé ṣe kí òbí ó pàdánù ọmọ, ó ṣeé ṣe kí àwọn òbí kí àwọn ọmọ kí wọ́n pàdánù òbí wọn, ó ṣeé ṣe kí wọ́n rí àwọn ìpèníjà, ó ṣeé ṣe kí wọ́n rí àwọn nǹkan ìbànújẹ́, ó ṣeé ṣe kí wọ́n rí àwọn nǹkan tí máa ń gbo omijé lójú ẹni, ó ṣeé ṣe nínú ìrìn àjò ìgbàgbọ́ kí oúnjẹ àárọ̀ kó lẹ́ẹ̀mí kó mọ́ fẹ́ bàtà lẹ́ nígbà míì kó jẹ́ wípé àti bùkìlì yóò fẹ́ ṣòro díẹ̀, ó ṣeé ṣe kí a rí àwọn nǹkan kan tí ó fi dàbí ẹni wípé kí wá ló ṣe arákùnrin aládùúrà sí ni, onígbàgbọ́ ni, kí wá ló dé tí ohun gbogbo ò ṣe déédéé fún ní kíákíá. Àwọn àkókò ẹ má gbàgbé nínú ìwé Oníwàásù orí 3 gẹ́gẹ́ bí ti ṣàlàyé fún wa wípé ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún, àkókò gbígbìn àti àkókò kíkórè, ìgbà tí a bí ni àti ìgbà tí ènìyàn yóò kú, nígbà àkókò ìdùnnú àti àkókò ìbànújẹ́, ohun gbogbo ní àkókò wà fún. Àwọn ìpèníjà kan yóò dìde, àwọn ìdojúkọ kan yóò wà, àkókò ìdánwò yóò dé, àkókò ìyíríwò ọ̀tọ̀, àwọn oríṣiríṣi tí a máa rí tí ó fẹ́ fi dàbí ẹni wípé àbí ìṣàdúrà ò kì í gbà ni. Ó ṣeé ṣe kí ẹ bá àwọn irú nǹkan bẹ́ẹ̀ pàdé, ṣùgbọ́n Jésù wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú. Ó ní nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀. Tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ni, Aribere is not so, I wouldn't have mi ò tí ń sọ rárá, I wouldn't have said it that nílé bàbá mi o ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀, mi ò kàn tilẹ̀ ní mention ní ẹ̀ rárá, ṣùgbọ́n òtítọ́ pọ́nbélé ni pé ayé yìí kọ́ ni òpin. Nígbà bá kúrò láyé yìí à ń lọ sí ayé tó ń bọ̀ wá, báwo láti wá dé ayé báwo láti dé sí ayé tó ń bọ̀ wá tí ó ní ìgbádùn àti ayọ̀ nínú, tó jẹ́ wípé mansion ni, irú ilé tí a kò fi ọwọ́ kọ́, àwọn ilé tó dára ju ilé ti ayé yìí lọ, ilé ìfọ̀kànbalẹ̀ tí kì í ṣe ilé ẹkún, tí kì í ṣe ilé òṣè, kì í ṣe ilé tí wọ́n máa ń sìnkú sí rárá, ilé ayọ̀, ilé tí ò ní ìbànújẹ́, ilé tí iná kì í lọ níbẹ̀, ilé tí a kò fi ọwọ́ kọ́, ilé ìyè ayérayé. Bó o la ṣe á débẹ̀, òun náà ni wípé ọ̀nà kan ṣoṣo òun náà ló wọbẹ̀, òun náà ni Jésù tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ fún yín. Lórí gbogbo ohun tó lè wù kẹ́ dojúkọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, òun ló ṣe wípé nínú ayé o a rí àwọn nǹkan bẹ́ẹ̀ o, nínú ayé a ó rí ìpọ́njú o, ṣùgbọ́n ká tújú ká, ó lóun ti ṣẹ́gun ayé. Ẹ̀wẹ́ ajé àwo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wá ń wá ọ̀nà yìí, babaláwo ń wá ọ̀nà, kìrìsìtẹ́nì ń wá ọ̀nà, mùsùlùmí náà ń wá ọ̀nà, ṣùgbọ́n ṣé ẹ ti rí ọ̀nà bí? Jésù wá sọ̀rọ̀ níbí ní ẹsẹ̀ 4 fún àwọn ọmọ lẹ́yìn, ó ní ẹ̀yin sì mọ ibi tí èmi ń gbé lọ. Ọ̀rọ̀ tí Jésù sọ ń bí ṣe ló dàbí parting words, it was just like a parting words. Jesus was just giving them parting words. He was telling them bí ọ̀rọ̀ ìdágbére, Jésù fún wọn ní ọ̀rọ̀ ìdágbére díẹ̀. Iṣẹ́ tí Jésù wá ṣe láyé, iṣẹ́ ìjèrè ọkàn, iṣẹ́ ìgbàlà orí igi àgbélébù, iṣẹ́ ìfi ẹ̀mí ara ẹni rúbọ, iṣẹ́ ìfira ẹni jìn, ìfira ẹni sìn tí Jésù wá ṣe. Ta ni yóò lọ tí a rí kà nínú ìwé ìfihàn nígbà náà fún wa, nígbà tí áńgẹ́lì náà tí ó announce lọ́run pé ta ni yóò lọ, ta ni yóò tó láti gba ìdìdí yìí, tí a kò sì rí ẹnikẹ́ni tí ó lè fọhùn. Bíbélì sọ wípé kò sẹ́nikẹ́ni tó lè dáhùn, gbogbo ọ̀run pa lọ́lọ́ ni, áńgẹ́lì ò lè sọ̀rọ̀, àwọn tí wà àwọn wòlíì wọn ò lè sọ̀rọ̀, àtàwọn wòlíì tán ti sùn ní o, àtàwọn wòlíì tí wọ́n wà láyé o, àtayé àtọ̀run kò síbi kankan tán ti lè sọ̀rọ̀ wípé àwa lè lọ ṣiṣẹ́ ìgbàlà. Ṣùgbọ́n ọ̀dọ́ àgùntàn èyí tí ó dùbúlẹ̀ bí ọ̀dọ́ àgùntàn tí a ti pa,
òun náà ni ó tún nawọ́ níwájú ìtẹ́, òun náà ló nawọ́ tó gba èdìdí ọ̀hún tó sì tó òun ló yẹ òun láti lè ṣí èdìdí náà wò, láti lè ka ohun tó wà nínú ẹ̀. Òun ló sọ wípé mo ṣetán láti lọ. Òun náà ni ọmọ aládé àlàáfíà, òun náà ni kìnìún ẹ̀yà Júdà, òun náà lẹni tí ó gbà láti kú fún ẹ̀ṣẹ̀ mi pẹ̀lú rẹ. Òun ló ń sọ̀rọ̀ níbí wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ó wá wípé as he was giving his parting words, as he was bidding them farewell, as he was just telling them pé iṣẹ́ mi ti parí o níbí o, iṣẹ́ ìgbàlà, iṣẹ́ ìrere tó wá ṣe láyé, bó ṣe ń bá àwọn ọmọ lẹ́yìn sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmúlọ́kànle torí nígbà kan ẹ̀yin ó rí mi, nígbà kan ẹ̀yin kò sì ní rí mi. When Jesus was saying that, nígbà tó ń bá wọn sọ̀rọ̀, ó wá ń sọ fún wọn wípé ẹ̀yin sì mọ ibi tí èmi ń gbé lọ. Àyànfẹ́, ó ní ẹ sì mọ ọ̀nà náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ lónìí ni wọ́n wà ní ipò tí Thomas wà. Kèékú ṣe pé Thomas ò gbàgbọ́, ṣùgbọ́n torí wípé kò tí ì yé ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n wà nípò Thomas lónìí, ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn tí wọ́n wà nípò Thomas lónìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń ṣe àfẹ́rí Ọlọ́run, tí wọ́n ń wá Ọlọ́run, ṣùgbọ́n tó dàbẹ́ ni wípé kò tí ì yé wọn bí àti ń wá, ni ó wá sọ̀rọ̀ níbí, ló bá Jésù sọ̀rọ̀. Ó wá fún Jésù lésì pé Olúwa, a kò mọ ibi tí òun gbé lọ, a ó wá ti ṣe mọ ọ̀nà náà. A kò mọ ibi tí òun gbé lọ, ibi tó ń lọ gan a ò mọ̀. Nígbà tá a mọ bí òun lọ, bó o láti ṣe wá mọ̀nà tá a gbà dé bí òun lọ. Ṣé mọ̀ wípé ìbéèrè tó dára ni, ìbéèrè tó dára ni, níbo ló ń lọ? Because Jésù ń sọ̀rọ̀ ìdágbére fún wọn lákòókò náà. Jésù wá fún Thomas lésì níbí, èsì náà ni à ń ṣiṣẹ́ lórí. Jésù wí fún un pé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè, kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Ìbá wá ṣe pé gbogbo àwọn ènìyàn tí wọ́n ń wá Ọlọ́run yìí, gbogbo àwọn ènìyàn tí wọ́n ń wá ọ̀nà, ọ̀pọ̀lọpọ̀ wọn láti ẹ̀ mọ́ ń gbàdúrà, wọ́n máa gbàdúrà, Olúwa finimọ̀nàmọ̀ ọ́, dákun wá fọ̀nà hàn wá. A sì rán wọn tán gbàdúrà àwọn títí di òwúrọ̀ òní, àrán wọn tán gbàdúrà àwọn títí di ọ̀sán òní, àrán wọn tí ó sì gbàdúrà àwọn títí di ọ̀la. Àwọn èèyàn sì ń gbà á lójoojúmọ́ ni wọ́n ń gbàdúrà. Olúwa finimọ̀nàmọ̀ ọ́, dákun wá fọ̀nà hàn wá. Àmọ́ wọn ò tí ì rí ọ̀nà ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ti ń gbàdúrà yẹn náà ni Thomas, bí ọ̀rọ̀ rẹ̀ bí àdúrà náà níbí ni Olúwa. Bí Thomas ṣe wí náà ni Thomas sì wí fún pé Olúwa, a kò mọ ibi tí òun gbé lọ, àwa ò mọ bẹ̀ sà. Ńgbà tá àwa mọ bí òun lọ, bó o láti ṣe wá mọ̀nà àgbàdé bí òun lọ. Jésù wá sọ fún wípé èmi ní ọ̀nà àti òtítọ́ àti ìyè o. Nígbà tí ó wá di ẹsẹ̀ kejì, ó wá ní ìbá ṣe pé irú àwọn ènìyàn bíi Thomas, ìbá ṣe pé Thomas àti irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ìbá ṣe pé àwọn ènìyàn tí wọ́n ń wá ọ̀nà láti rí Ọlọ́run, ìbá ṣe wípé wọ́n mọ Jésù ni, wọn ìbá ti mọ ọ̀nà, òye ìbá ti yé wọn. Ṣùgbọ́n èèyàn mélòó ló mọ Jésù lónìí? Torí ẹni tí ò bá ní Jésù kò mọ̀nà, ẹni bá mọ Jésù nìkan ló mọ̀nà. Àyànfẹ́, ta ni à ń pè ní Jésù? Bó o ní Jésù ṣe jẹ́ ọ̀nà? Ẹ̀rí pé ní ẹsẹ̀ keje ó ní ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí, ẹ̀yin ìbá ti mọ Bàbá mi pẹ̀lú. Láti ìsinsìnyí lọ ẹ̀yin mọ̀ ẹ sì ti rí. Many of you want to know God and yet ẹ mọ̀ Jésù. It will be so difficult for you to know God the Father if you haven't known the Son. Bí o kò bá tí ì mọ ọmọ, yóò ṣòro púpọ̀ fún ọ láti mọ Bàbá. Now, ojú mọ́kànlù gan-an ò lè rí Bàbá yẹn. Bàbá yẹn pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run ayérayé ni, ẹni tí ó fi gbogbo àwọn ọ̀run ṣe ibùgbé. Oh my God, òun gan ni wọ́n ń pè ní ọ̀run, torí Ọlọ́run aráyé rọ̀run ni, òpà kan wò kan yè, arúgbó ọjọ́ ni. A ò lè describe ẹ̀ tán. Bíbélì sọ wípé ó fi ilé ayé ṣàpótí ìtìsẹ̀. Can you see how mighty this God is? Ọlọ́run tí a kò lè ṣàkàjúwe, a lè ṣàpèjúwe ẹ̀, a lè ròyìn ẹ̀ tán. So you cannot behold the glory of God. Ojú ẹran ara yìí ò lè rí ògo Ọlọ́run, kò lè wò ó. Now, if you want to know God, the only thing, this is how to see God. When you see Jesus, nígbà náà ló rí Ọlọ́run.
If you have seen Jesus, then you have seen God. Because Jésù ni ẹni tí ó ti inú Ọlọ́run wá. Jésù sọ, ó ní ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí, ẹ̀yin ìbá ti mọ̀ bàbá mi pẹ̀lú. But the reason why the world fails to know God is because they haven't known Jesus. Nítòótọ́, wọ́n à ń kéde Jésù, à ń wàásù rẹ̀, à ń fi orúkọ rẹ̀ gbàdúrà. Àwọn ènìyàn sì ń gbọ́ nípa rẹ̀ pé Jésù, ẹnìkan wà tó ń pè ní Jésù. Àwọn kan sọ pé àwọn ọmọ lẹ́yìn Jésù, àwọn kan ń tẹ̀lé Jésù. Bí wọ́n ti ń sọnù, ìyí tí wọ́n mọ Jésù sí nìyẹn. Wọ́n ò mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wọn. Wọ́n ò mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà aráyé. Until you know that fact, nígbà náà ló tó lè mọ Ọlọ́run. If you have not known Jesus, kì í ṣe pé you cannot know God. Only it is when you know Jesus. Tó bá mọ ẹni tí Jésù ń ṣe, nígbà náà ni òye Ọlọ́run tó lè yé ọ. Torí pé Jésù ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ẹ já wo ìwé ìrere Jòhánù orí 10 kí a sọ̀rọ̀ nípa ọ̀nà tí a ń sọ̀rọ̀ lé lórí. Jésù òun ni ọ̀nà. Ẹ jẹ́ n kà nínú ìwé ìrere Jòhánù orí 10. Wọ́n bẹ̀rẹ̀ kíkà rẹ̀ láti ẹsẹ̀ kìíní. Ó ní lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ inú agbo àgùntàn, ṣùgbọ́n tí ó bá gba ibòmíràn gun òkè, òun náà ni olè àti ọlọ́ṣà. The reason why you have to know Jesus, the reason why tó ṣe gbọ́dọ̀ tẹ̀lé Jésù, èrèdí tó ṣe gbọ́dọ̀ gbà á lólúwa àtolùgbàlà rẹ ni mò ń sọ fún ẹ yìí o. Torí wípé òun nìkan ni ọ̀nà sí ìyè, òun nìkan ni ọ̀nà sí ọ̀dọ̀ baba. Ṣé ẹ gbàgbé ohun tó sọ níbí? Ó ní Jésù ní ẹsẹ̀ 6 ìwé ìrere Jòhánù orí 14 ni mò ń kà wọ́n. Ó ní Jésù sì wí fún pé èmi ni ọ̀nà àti òtítọ́ àti ìyè, kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ baba bí kò ṣe nípasẹ̀ mi. You cannot come to the Father except you come through me. I don't know if you get it now. Only I am the way, the truth, and the life. No man cometh unto the Father but by me. You can't bypass him. Èrèdí tó ṣe gbọ́dọ̀ gba Jésù lólúwa àtolùgbàlà nìyẹn. It is beyond prosperity. It is beyond the material blessings. It is beyond. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n á máa lọ síbi ìpàdé àdúrà. Wọ́n kì í ṣọmọ lẹ́yìn Jésù ní tòótọ́. Wọ́n kì í lọ ṣọ́ọ̀ṣì, wọ́n kì í ṣe kìrìsìtẹ́nì. Wọ́n jẹ́ àwọn ẹlẹ́sìn míì. Bó tilẹ̀ jẹ́ wípé èmi á máa sọ fún yín wípé Christianity kì í ṣe ẹ̀sìn. Torí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń fojú yẹn wò. Tó bá sì ti wà lára àwọn tí wọ́n ń fojú bẹ́ẹ̀ wò, á jẹ́ wípé o ti gbé gbági o. Á jẹ́ wípé o tí ì mọ Jésù. Torí Jésù kì í ṣe ẹlẹ́sìn. Jésù jẹ́ ọ̀nà. Ní tí a ń pè ní Christ nìyẹn. Christ is the anointed one. Òun ni ẹni tí a yàn fún ìgbàlà wa. The anointed for salvation. Òun gangan ni. Òun ni ọ̀nà sí ìyè. Òun ni ọ̀nà sí ìgbàlà. Ìyè sí àìnípẹ̀kun. Nítorí náà kìí ṣe ẹ̀sìn. So if you are seeing it from that perspective, then probably you are having a wrong perception when you say Christianity is a religion. No, Christianity is a way of life. Àmọ́ kìí tí ìṣe yẹn ni mò ń sọ lónìí àyànfẹ́. Èyí tí mò ń sọ ni wípé èrèdí tó ṣe gbọ́dọ̀ mọ̀ òun ni wípé torí pé òun ni ọ̀nà. Èrèdí tó ṣe gbọ́dọ̀ gba Jésù. The reason for you to accept the Lord Jesus Christ lélẹ́ yìí o. Torí tó o bá tí ìgbàgbọ́, many of these people will come to programs. Wọ́n wá gbàdúrà. Ogun ayé wọn máa ń ṣe o. Tó bá gbàdúrà fún nǹkan kan, iṣẹ́ là ń wà, Ọlọ́run á fún wọn níṣẹ́ o. Gbogbo wọ̀nyí ni Jésù. Ẹni pé mo ti sọ fún yín lórí ètò rí pé n tó rọ Jésù lọ́rùn jù, òun ni wọ́n pè ní ìyanu. Ìkan nínú orúkọ rẹ̀, nínú orúkọ márùn-ún tí a pè é nípa àsọtẹ́lẹ̀ ìbí rẹ̀ kí a tó bí ni Ọlọ́run ti fún ní àwọn orúkọ yẹn nínú ìwé wòlíì Àìsáyà orí 9 ẹsẹ̀ 6 ẹ̀rí kàmbẹ̀ tó sọ wípé àbí ọmọ kan fún wa. Ó ní ìjọba yóò wà ní èjìká rẹ̀. Ó ní a ó sì máa pè àwọn orúkọ ìkan nínú àwọn orúkọ rẹ̀. Ó ní a sọ pé ìyanu àlọ́dà orúkọ ta fún ní Ọlọ́run alágbára, God the Almighty. Orúkọ míì tí a tó fún márùn lórúkọ yẹn, ọmọ aládé àlàáfíà, ibẹ̀ ló wà. Nínú orúkọ yẹn láti rí ìyanu. Èrèdí nìyẹn tí ìyanu fi rọ Jésù lọ́rùn. People will come for miracle and Jesus will do it. Torí pé Jésù fúnra rẹ̀ ni wọ́n pè ní ìyanu. Orúkọ rẹ̀ ni. Ẹ rí pé ìbí rẹ̀ ìyanu ni, ikú rẹ̀ ìyanu ni, àjíǹde rẹ̀ ìyanu ni, ìgbé ayé tó gbé láyé gan ìyanu ni, ìgbàsókè rẹ̀ ìyanu ni. Ó tún jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run ìyanu ló jẹ́. Pípadà bọ̀ rẹ̀ lẹ́lẹ́kejì ìyanu ni.
torí pé yóò dé bí olè lóru ni. Lọ́jọ́ tí ó bá yọ láwọ̀ sánmọ̀ yóò kàn dé bá àwọn ènìyàn láìrò tẹ́lẹ̀ nígbà táwọn ènìyàn gan ò múra sílẹ̀, torí ìyanu lórúkọ ẹ̀. Gbogbo ohun tó ní ṣe pẹ̀lú Jésù ìyanu ni. Jesus is miracle. So if you are saying miracle, anytime you mention the name miracle, you are referring to Jesus. Ní gbogbo ìgbà tí o bá ti sọ wípé ìyanu, kò sẹ́lòmíì tó ń jẹ́ ìyanu ju Jésù lọ. Torí ẹ̀ ló ṣe rọ̀ lọ́rùn. So for that reason, àwọn èèyàn á máa wọ́n lè wá sí abẹ́ àbẹ́là àbò ìyanu tán bá wá sílé ìjọsìn, bóyá kìrìsìtẹ́nì ní àbò kìí ṣe kìrìsìtẹ́nì, tó bá wá síbi ìpàdé àdúrà bí tó ti ń porúkọ Jésù, bóyá ọmọ Jésù àbò ọmọ Jésù, bí o bá rí olùṣọ́ àgùntàn tàbí ajínrere bíi tèmi tí ó múnádóko tó jẹ́ ọmọ Ọlọ́run, bí ọmọ Ọlọ́run bá gbàdúrà fún ọ lórúkọ Jésù Kristi tó bá ń ṣàìsàn, a ó mú ọ lára dá. Gbogbo wọn ní wà. These are the material blessings and the prosperity tí ènìyàn máa ń rí gbà lọ́wọ́ Jésù. Àmọ́ Jésù jù bẹ́ẹ̀ lọ. Jesus is beyond that. Jesus is more than the material blessing, the prosperity àbí àwọn nǹkan míì tí a kàn wá ń béèrè nínú àdúrà tọ́lọ́run ń ṣe fún wa. You must know Jesus. O gbọ́dọ̀ mọ̀. Èrèdí tó ṣe gbọ́dọ̀ mọ̀ lélẹ́yìn. In fact, o gbọ́dọ̀ mọ̀ Jésù kí Jésù náà mọ̀ ọ́. O gbọ́dọ̀ dá Jésù mọ̀ kí Jésù náà ó dá ọ mọ̀. It is a must for you. Kí nìdí? Òun ni wípé he is the only way. Òun nìkan ni ọ̀nà. Bí bẹ́ẹ̀ kọ́, tí o bá kàn ń wá sí abẹ́ àdúrà tó gba ire, tó gba ayọ̀, tó gba gbogbo ẹ̀, tó kọ́lé, tó ralẹ̀, tó ra mọ́tò, tó ṣègbéyàwó, ó béèrè ọkọ ó fún ọ, ó béèrè ìyàwó fún ọ, ó béèrè ọmọ ó fún ọ, ó béèrè fún iṣẹ́ ó fún ọ, gbogbo wọ̀nyí ló lè fún ọ. Ó wà lọ́wọ́ Jésù, ó rọ Jésù lọ́rùn. Ṣùgbọ́n èyí tó yẹ tó ju gbogbo òyìn lọ, òní mò ń bá ẹ sọ̀rọ̀ lé lórí. O gbọ́dọ̀ mọ̀ Jésù, torí wípé àìmọ̀ Jésù ọ̀run àpáàdì ní í yọrí sí. Ẹni tí ò bá ti gba ọ̀nà, ẹ wá gbọ́ báyìí o, àwọn ni à ń pè ní olè. Ní ìwé ìrere Jòhánù orí 10, mo ti lọ sí orí 10 báyìí. Jésù wípé lóòótọ́ ni mo wí fún yín, and mo ti sọ lórí ètò ìfún wa rí, perhaps ní English channel wa náà mo ti sọ rí bẹ́ẹ̀ fún yín pé anytime the Lord Jesus tí ó bá ti lè lo emphatic words, anytime he lay emphasis, tó bá ti lè lo ọ̀rọ̀ tí a ń pè ní you know what emphasis mean? Bí ènìyàn bá àtẹnumọ́, bí ènìyàn bá ti tẹnumọ́ nǹkan kan, bí alágbẹ̀dẹ bá ń lurin lójú kan, ó ní tó fẹ́ mú jáde, ó wà important gan. Anytime tí ẹ bá ti rí ọ̀rọ̀ lóòótọ́ nínú Bíbélì yín, ẹ dákun ẹ wá mú bírò yín àbí bẹ́ńsù yín, ẹ di ọ̀rọ̀ náà mú. In fact, ẹ fi sọ́wọ́ òsì, ẹ má fi jẹun. Ẹ tọ́jú ẹ̀kọ́, ẹ rí wípé ẹ máa ṣiṣẹ́ tọ ọ̀rọ̀ yẹn, torí wípé ibi tí Jésù tún ń lu irin lójú kó ní tó fẹ́ mú jáde níbẹ̀. Òtítọ́ ×2 ni. Ó sọ pé òtítọ́ tó múnádóko ni, òtítọ́ tí ẹ kò lè yírí ẹ̀ wò ni. Lóòótọ́ ni mo wí fún yín. Anytime you see such word, verily, ẹ dì í mú. Ó ní lóòótọ́ ni mo wí fún yín o. Ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ inú agbo àgùntàn, ṣùgbọ́n tí ó bá gba ibòmíràn gún òkè, òun náà ni olè àti ọlọ́ṣà. Sir, ma, anybody inú ilé yín yẹn tí tálejò kan bá ń bọ̀ ńbẹ̀, tí ò bá gba géètì yín wọlé, tí ò gbẹnu ọ̀nà yín wọlé, kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe lè wò kó close mọ́ yín sí kẹ́nìkan ṣàdédé bójú ọ̀sán ni bójú òru ni nínú ilé yẹn, kàn rí pé nìkan kan gba fèrèsé, ó ń gba ojú window wọlé. Bí ìbọn bá wà lọ́wọ́ yín, ẹ ti yìn. Bí ọfà ni ọ̀bọ́lọ́dẹ bá ní tó bá anything ló lè ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀, kódà kó jọ́ mọ́ ń lé. Kó nílé ó mọ bọ̀ lọ́sàn-án gan, kó kàn rí pé ẹnìkan ń gun fẹ́ǹsì ilé wọn, kò ní fẹ́ mọ irú ẹni bẹ́ẹ̀. Ojú tí ó fi wo ojú ọ̀daràn ni, ojú olè, nítorí agbé ẹnu ọ̀nà kalẹ̀. Ẹnikẹ́ni tí ò bá ti wá gbanú Jésù wọ paradíṣe, ìta ń sọ ni wípé olè òun ọlọ́ṣà ni. Ó ní lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ inú agbo àgùntàn, ṣùgbọ́n tí ó bá gba ibòmíràn gún òkè, òun náà ni olè àti ọlọ́ṣà. What I'm telling you is you must pass through the Lord Jesus, torí pé òun ni ọ̀nà. Ẹ jẹ́ n ka ẹsẹ̀ 9 fún yín kí ẹ mọ̀ wípé Jésù ni ọ̀nà. Ó ní èmi ní ilẹ̀kùn, bí ẹnìkan bá ọ̀dọ̀ mi wọlé, òun ni a ó gbàlà, yóò wọlé, yóò sì jáde, yóò sì rí koríko. Mommy, daddy, you don't need to be seeking for one prophet or one pastor or the other bàbá káàkiri. Ẹ má ṣe mi gbọ́ dáadáa. Èyí tí mo sọ ni wípé o ò nílò láti máa dààmú káàkiri bí ìyàngbò tí afẹ́fẹ́ ń gbé kiri. Má jẹ́ kí afẹ́fẹ́ ẹ̀kọ́ òdì
má jẹ́ ó dà ọ́ láàmú káàkiri. Èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi ń bọ́ sọ́wọ́ àwọn gbájúẹ̀ ìránṣẹ́ èṣù tán pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run. Èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ ti fi ní ọ̀sẹ̀ tí ó kọjá ìbáyìí, oh my God, nígbà tí mo wo fọ́nrán kan, ẹnìkan ó sì sọ pé òun ìránṣẹ́ Ọlọ́run tó sì mú ọmọ obìnrin ọmọ ẹnìkejì ẹ̀ láti ìpínlẹ̀ Kwara tí yẹn náà sọ pé òun béèrè wòlíì lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn, tó sì mú tó sì ó gbẹ̀mí ọmọbìnrin ọ̀hún bí ó fi ṣoògùn ni bó fi ṣàwọ́rò ni, we don't know. Káṣírí ẹ̀ ò tó tú, ẹni tán pa wọ́n mà ti pa. Èrèdí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń bọ́ sí irú ọwọ́ àwọn ìkookò tí wọ́n pera wọn ní olùṣọ́ àgùntàn, òun ni wípé torí pé wọn ò tí ì mọ ẹni tí Jésù ń ṣe. Òun ni Jésù ń sọ níbí nínú ìwé ìrere Jòhánù orí 14 yẹn ní ẹsẹ̀ 7, ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí, ẹ̀yin ìbá ti mọ bàbá mi pẹ̀lú. Láti ìsinsìnyí lọ ẹ̀yin mọ̀ ẹ sì ti rí. Mọ́mì, ǹjẹ́ ẹ̀yin ti mọ̀? Ǹjẹ́ ẹ sì ti rí? Tẹ́ ẹ bá mọ Ọlọ́run, Jésù lẹ́ẹ̀kọ́ mọ̀. Ǹjẹ́ ẹ mẹ́ni tí Jésù ń ṣe? Ǹjẹ́ Jésù mọ̀ yín? Jésù wípé nínú ìwé ìrere Jòhánù orí 10 báyìí, mo ti padà síbẹ̀, ó ní ẹsẹ̀ 9 yẹn, èmi ní ilẹ̀kùn, bí ẹnìkan bá ọ̀dọ̀ mi wọlé, òun ni a ó gbàlà, yóò wọlé, òun ni yóò sì jáde, yóò sì rí koríko. You know, when you are in Jesus, things will not be difficult for you. Then you understand his precept, you understand his commandment, you understand his principle. Ẹ mọ̀ bí ó ṣe ń rìn. Ẹ mọ̀ wípé Jésù kìí ṣe ẹni tí ń kánjú. Ẹ mọ̀ pé Ọlọ́run yẹn Ọlọ́run yàkóyó ni, oúnjẹ ń bẹ lọ́dọ̀ rẹ̀. Tó bá ti ní ebi ò pa ọ́ mọ́, ó sì mọ̀ wípé Ọlọ́run yẹn arúgbó ọjọ́ ni. Arúgbó ọjọ́ ìkúkú mọ̀ báwọn arúgbó ti máa ń rìn. Wọ́n á máa rìn kẹ̀jẹ́kẹ̀jẹ́, wọn kìí rush, wọn kìí kánjú. Arúgbó kìí ṣe jàù. Arúgbó kìí rìn bàlàbàlà. Arúgbó rọra máa ń rìn ni, létòlétò ni wọ́n máa ń ṣe nǹkan wọn, arúgbó ọjọ́ ni. Torí náà, when you now understand tó mọ̀ wípé Ọlọ́run tó gbà yìí, ó mọ̀ pé Ọlọ́run bàbá ni, ọmọ òun ẹ̀mí mímọ́. Arúgbó ọjọ́ ni tó ń ṣe ohun gbogbo létòlétò, kèé kánjú. He doesn't do things in a rush. So wàá ti understand there, and then wàá ti wà pẹ̀lú ẹ̀. Ó ti mọ̀ pé ohun gbogbo ní àgbà àti àkókò wà fún. Ó mọ̀ wípé létòlétò ní bàbá yẹn máa ń ṣe nǹkan rẹ̀. So irú ẹni bẹ́ẹ̀ ò ní kánjú lọ bọ́ sọ́wọ́ gbájú àwọn tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run. Wọn ò ní bọ́ sọ́wọ́ àwọn ìkookò tí wọ́n pera wọn ní olùṣọ́ àgùntàn. Wọn ò ní bọ́ sọ́wọ́ àwọn aṣekúpani tí wọ́n máa fojú ènìyàn Ọlọ́run wò. Torí náà, ó ti mẹ́ni tí Jésù ń ṣe, ó máa ka Bíbélì, ọ̀rọ̀ rẹ̀ yóò máa yí ọ. Ó ti mọ̀ wípé ìdáhùn Ọlọ́run mẹ́ta ni nínú ìbéèrè tí ẹ bá bí. Olúwa, mo fẹ́ kó ṣe nǹkan báyìí fún mi. Gbogbo ohun tó lè wù kó béèrè lọ́wọ́ ẹ̀, irú àdúrà tó lè wù kó gbà. Ó ti mọ̀ pé ìdáhùn mẹ́ta ni onímájẹ̀mú ní. Àkọ́kọ́ ni bẹ́ẹ̀ ni n ó ṣe fún ọ. Ẹlẹ́ẹ̀kejì òun ni bẹ́ẹ̀ kọ́ n ò ṣe. Ẹlẹ́ẹ̀kẹta ni wípé mo ti gbọ́ n ó ṣe àmọ́ kó kù ní sùúrù. Yes, no, wait, kò jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́, dúró. Ẹ ti mọ̀ wípé eléyìí tó lóun ó ṣe yẹn ó ti rí bẹ́ẹ̀. Èyí tó bá dẹ̀ lóun ò ṣe tó ní no, kò túmọ̀ sí pé kò lágbára láti lè ṣe, ṣùgbọ́n nítorí wípé ó ń rí pé ìpalára wà níbẹ̀ ni. Àyànfẹ́, mo gbàdúrà fún ẹni tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yẹn. Ogun ògo dé, ẹ̀mí pin kò ní ṣẹlẹ̀ sí ọ. In tí ó ṣe tí ó gbẹ̀mí rẹ, oh my God, àṣeyọrí tàbí àlùyọ tàbí ògo kan tí ó dé tí ó gbẹ̀mí rẹ lórúkọ Jésù kò ní í bọ́ sí. You wait. Nígbà mìíràn ó máa ń dára gan kí ènìyàn kó sì máa mú gààrí pẹ̀lú ẹ̀pà, torí wípé bóyá torí àwọn àkókò ewu kan tí Ọlọ́run fẹ́ mú kọjá lọ. Irú ẹni bẹ́ẹ̀ yóò wá máa làkàkà, yóò wá máa kígbe, yóò máa sọ wípé Ọlọ́run ò gbàdúrà ni. Ṣùgbọ́n kò mọ bó Ọlọ́run bá ń ṣe rere, ẹ̀dá rò pé ó ń ṣe bí. Àwọn tí ó bá mọ Jésù nìkan dójú lówó yẹn ní ọ̀rọ̀ ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 22 yóò wáyé pé ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tí ó fẹ́ Ọlọ́run. Wọ́n á mọ̀ wípé rírí jẹ àwọn lọ́wọ́lọ́wọ́ yìí ó ní í ṣe pẹ̀lú Ọlọ́run. Tó bá sì tó àkókò tí oúnjẹ ò lọ déédé láti jẹ, wọ́n mọ̀ wípé ó ní í ṣe pẹ̀lú Ọlọ́run. Wọn kì í kánjú, wọn kì í sọ pé Ọlọ́run kí ló dé? Kí ló dé tó jẹ́ pé pọ̀nmọ́ la tún jẹ lónìí tá àrí tọ́kí jẹ mọ́? Àyànfẹ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n fara balẹ̀ torí wọ́n mọ̀ wípé bí ẹkún pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Mọ Jésù lójúlówó, mọ̀ dájú wípé òun nìkan ni ọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti wò pé àwọn pẹ́tẹ́ wọn ti ń lọ ṣọ́ọ̀ṣì, wọ́n sì ti gbàdúrà Jésù ò ṣe. Àti rẹ́lòmíì tó ti sọ wípé ọdún 10 rèé, òun sì ń lọ ṣọ́ọ̀ṣì, òun sì ti ṣègbéyàwó, òun ò bímọ. Ọdún 10 yẹn ti pẹ́ jù ní tiẹ̀. Ó wá wò pé kò kóhun ó dọ́gbọ́n sí torí pé òun ò tètè rọ́mọ gbà lọ́wọ́ Jésù, ló bá gbalé yẹ̀mí wò lọ. Ọmọ kí ló ń retí kí wọ́n gbélé ọ lọ́wọ́ bí ò ṣe bọ́rọ̀ gidi ọmọ.
bí ó ṣe bí àwọn ọmọ bọ́ọ̀lùgì bọ́lọ̀pẹ̀. Kí ló dé tó dúró? Torí wípé àìtètè tí ì fún ọlọ́mọ ó yé Jésù. Tó bá jẹ́ pé o mọ Jésù ni ó mọ̀ wípé torí pé ọmọ ológo ló fẹ́ bí, pé kìí kàn ṣe ọmọ lásán. Delay, it is not denial. Delay isn't a denial. Ọlọ́run ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún rere. Torí náà o gbọ́dọ̀ mẹ́ni tó gbà. Òun gan gbọ́dọ̀ mọ̀ ọ́. Ó ní èmi mọ àwọn àgùntàn mi sì mọ̀ mí. Àyànfẹ́, àkókò ló ń lọ yìí. Ẹ jẹ́ n ka bí ẹsẹ̀ kẹwàá sí ẹsẹ̀ kẹwàá sí ẹsẹ̀ kọkànlá ní ìwé ìrere Jòhánù orí kẹwàá kíkà fún akótó di gbé a lọ. Tí o bá ti ní Jésù yìí, Jésù sọ pé èmi ní ilẹ̀kùn. Ẹnikẹ́ni tí ó bá ti gba ọ̀dọ̀ Jésù wọlé freely yóò wọlé. Jésù yóò sì gbà á là. Ó ní yóò wọlé o, yóò sì jáde, ọkàn rẹ̀ yóò balẹ̀, kò ní í fẹsẹ̀ kọ, kò ní í ṣubú ara, bẹ́ẹ̀ ni ò ní í ṣubú ẹ̀mí. Ó ní yóò sì rí koríko. Such shall find pasture. So you wait patiently. Torí Jésù nìkan ni ọ̀nà. There's no other way láti dé ìjọba ọ̀run. Kò tún sí ọ̀nà mìíràn. Jésù ló ń sọ fún ọ báyìí fún ọ lónìí o. Ó ní èmi ni olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Èrèdí tó Jésù fi jẹ́ pé òun nìkan lọ̀nà ni mo tún sọ fún ẹ yìí o. Òun nìkan ni ẹni tó fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Gbogbo àwọn olùṣọ́ àgùntàn tó kù, gbogbo àwọn wòlíì tó kù tán wá, kò sẹ́ni tó lè fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún ọ. Bàbá rẹ tó bí ọ sáyé yìí, ìyá rẹ tó dẹ̀jẹ̀ lé ọ lórí, ìkankan náà àwọn méjèèjì kò sẹ́ni tó lè fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún ọ. Òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún ọ yìí. Kò sí ọmọ tó lè fẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún àwọn òbí rẹ̀. Kò sí ẹ̀gbọ́n tó lè fẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún àbúrò rẹ̀. Kò sábúrò tó lè fẹ̀mí ara rẹ̀ lélẹ̀ fún ẹ̀gbọ́n rẹ̀. Kò sí olórí ìlú, kò sí ọba kan tó lóun gbà òun fẹ́ fẹ̀mí ara òun lélẹ̀ pé kó òun ó kú káwọn ìlú òun ó lè yè. Irọ́! Ẹnìkan ṣoṣo tó fẹ̀mí ara rẹ̀ lélẹ̀ tí ó lè yè, òun náà ni Jésù. Èrèdí nìyẹn tó fi jẹ́ pé òun nìkan ni ọ̀nà. Òun nìkan ló fẹ́ràn rẹ. Òun ló fẹ́ràn rẹ dénú. Ẹ̀gbọ́n ni ẹ wo orí ìfẹ́ tí bàbá fi fẹ́ wà tá a fi ń pè wá lọ́mọ rẹ̀. Nínú ìwé ìrere Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún ló sọ pé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ló ṣe fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. Bí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ẹ já wo ìwé ìrere Jòhánù orí kẹjọ ẹsẹ̀ kọkàndínlógún John 8:19. Nítorí náà wọ́n wí fún un pé níbo ni bàbá rẹ̀ wà? Jésù dáhùn pé ẹ̀yin kò mọ̀ mí, bẹ́ẹ̀ ni ẹ kò mọ̀ bàbá mi. Ìbá ṣe pé ẹ̀yin mọ̀ mí, ẹ̀yin ìbá sì ti mọ̀ bàbá mi pẹ̀lú. The reason why the world has yet to know God is because they haven't known Jesus. Ọ̀pọ̀lọpọ̀ kàn tilẹ̀ rí Jésù pé akiriṣore lásán ni. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kàn ti ń wo Jésù wípé bí ìkan nínú àwọn òrìṣà. Ojú tọ́pọ̀lọpọ̀ fi ń wò náà ni wípé ìkan nínú àwọn òjíṣẹ́ ni. Ojú tọ́pọ̀lọpọ̀ fi ń wò náà ni wípé ìkan nínú àwọn ànábì ni. Ojú tọ́pọ̀lọpọ̀ fi ń wò náà ni wípé ìkan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run ni. Ojú tọ́pọ̀lọpọ̀ yín fi ń wò ó ní wípé ìkan nínú àwọn àkàndá ni. Ẹ wá fi ń wé bí irú àwọn àkàndá bí àwọn òrìṣà bí Ògún. Ọ̀pọ̀lọpọ̀ nìkan tí ẹ fi ń wò pé ìkan nínú àwọn wòlíì ni. Mo wí fún yín lọ́sẹ̀ tó kọjá, mo ní lọ́jọ́ tọ́lọ́run bá fún wa lórí ọ̀fẹ́ láti sọ dáadáa pé ẹni bá gba Jésù, ẹni bá gba wòlíì lórúkọ wòlíì yóò jèrè wòlíì lórúkọ wòlíì o. Àmọ́ ẹni tó bá gba olódodo lórúkọ olódodo, mo ní èrè òdodo ó wá ju èrè wòlíì lọ. Ọjọ́ ń bọ̀ tá a ṣàlàyé rẹ̀. Jésù ju wòlíì lọ o. Ẹ má fojú wòlíì wò ó. He is more than a prophet. Kì í ṣe òjíṣẹ́ lásán o. Kì í kàn ṣe ànábì. Ṣùgbọ́n Jésù ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Àlàáfíà ni fún ọkàn rẹ àyànfẹ́. Àlàáfíà Jésù kó máa bá ọ gbé. Bí ìwọ náà bá ṣe tán láti mọ Jésù lónìí, fi ọwọ́ rẹ sókà àyà rẹ̀. Sọ pé Jésù Olúwa, mo fẹ́ mọ̀ ọ́. Torí mo ti kẹ́kọ̀ọ́ nípa rẹ wípé ìwọ ni ọ̀nà, ìwọ ni òtítọ́ àti ìyè. Ohun tí a sì sọ lónìí ni wípé Jésù ni ọ̀nà. Bí ó bá wá di àwọn ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run bí Jésù kò bá tí ì dé, bí Ọlọ́run bá gbà wá láàyè, a ó ṣiṣẹ́ lórí ohun tí a pè ní òtítọ́ àti ìyè. Torí náà Jésù fi ara rẹ̀ hàn mí lónìí, máa sọ bẹ́ẹ̀. Sọ pé Jésù mo fẹ́ rí ọ. Jésù fi ara rẹ̀ hàn mí. Jésù gba ọkàn mi là. Jésù Olúwa sọ ọkàn mi di mímọ́. Dárí àwọn àìṣedédé mi jì mí. Kọ orúkọ mi sínú ìwé ìyè.
sọ mí di ọmọ ìjọba Ọlọ́run, ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé ìwà mímọ́, òtítọ́ àti òdodo. Jẹ́ kí èmi kí ó mọ̀ ọ́ àti agbára àjíǹde rẹ̀. Tẹ ìmọ́lẹ̀ rẹ sí mi, jẹ́ kí òye ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó máa yé mi, jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ jẹ́ kí ó tó fún mi, kí n lè máa gbé ọ̀gá ní orúkọ ńlá Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àyànfẹ́ bó bá rádùn àyè gbà mú kí ẹ kú oríire. Àdúrà mi ní fún ọ ni wípé ìgbàlà ní tòótọ́ bó ti wọlé tọ̀ Sáké wá níjọ́sí kó wọlé tọ̀ wá lórúkọ Jésù. Ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo, ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo kó wà pẹ̀lú rẹ. Gbogbo ẹ̀yin tí ayé ti darí ẹ̀ sínú ijù, gbogbo ẹni tí ayé ti darí ẹ̀ sínú igbó, gbogbo ẹni tí àwọn olùpa àgùntàn jẹ tí wọ́n pera wọn ní olùṣọ́ àgùntàn tí wọ́n ti tàn wọ́n gbó lọ, gbogbo ẹ̀yin tí àwọn ẹ̀sìn èké, ẹ̀kọ́ òdì tí ó ti ti orí yín bọnú igbó, tí ó ti gbé yín kúrò lójú ọ̀nà, tí ò jẹ́ kí ẹ mọ Jésù lólúwa àtolùgbàlà. Mo sọ ọ́ pẹ̀lú àṣẹ ìpè tí a fi pè mí ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ṣèbí agbára kan ni ó jí Jésù dìde kúrò ní ibojì. Agbára náà ni mo dúró nínú rẹ̀ lónìí o, ni mo fi sọ ọ̀rọ̀ àṣẹ sí ayé gbogbo ẹ̀yin ènìyàn tí ayé ti tì bọ ojú igbó lọ. Agbára náà kó mú yín wá sí ojú ọ̀nà, kẹ́ ní ìbápàdé Jésù Kristi. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé, ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo kó wà pẹ̀lú yín, ẹ ó ṣe rere. Orílẹ̀-èdè Nàìjíríà kò ní dàrú. Àlàáfíà Jésù kó darapọ̀ mọ́ wa kí a máa tẹ̀síwájú ní ìjọba Ọlọ́run àtèmi àtẹ̀yin, kí Ọlọ́run kí ó kà wá yẹ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Títí di ọjọ́ mẹ́jọ tí a ó tún láǹfààní láti tún máa pàdé lórí ètò yín, ètò wa ẹ kú ọjọ́ ìsinmi. Tí Jésù kò bá tí ì dé, tí orí ọ̀fẹ́ rẹ̀ sì tún kà wá yẹ láti tún rí Sunday ọjọ́ mẹ́jọ tí ó ń bọ̀ àtèmi àtẹ̀yin. Òní mo fi ń dágbére fún yín wípé orúkọ mi ò máa yí padà, Ben Olúwakínyẹyè lórúkọ tèmi ń jẹ́. Títí dìgbà náà, àlàáfíà Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o, àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé o. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé èmi ní ọ̀nà, òtítọ́ àti ìyè, Jésù ní ọ̀nà, àlàáfíà ní fún yín o. Ó dàbọ̀.